à ń pààrọ̀ àyè ni mo sọ́jọ́ tí wọ́n wá nílé àwọn èèyàn pọ̀ lọ́dọ̀ mo ní bísí kọ́ díje kú ó dùn mí mọ́ ẹ́dá wọ́n ti bí ń bò mí àwọn kan wá ní àwọn ti ẹ̀ pé ìyàwó ẹ̀ lóyún ó máa bí Babátúndé kọ́ ò wọ́n ti bí òun bò mí bàbá mi tó jáde láyé bò mí lẹ̀ bí torí pé bá ṣe ń dúpẹ́ pé àákú ewu ọmọ làwọn ń sunkún pé òun jáde láyé ìdálù mi Ọlọ́run pààrọ̀ lágbára Ọlọ́run ọjọ́ mẹ́jọ rẹ̀ sáàlẹ́kù kìnnìdà adẹ́sì ẹmú ọ̀rọ̀ Kókó ṣe yídà. Ìwádìí kàrà ó lè tó kún débi lórí. Bọ́bọ́ ẹ lọ ṣàwọn tó nínú ẹ̀ bá múra sílẹ̀ lọ. Bẹ́ẹ̀ ló kọjá lọ sílẹ̀ fún àwọn ọmọ ọwọ́ ẹ̀. check ara wa a gbọ́dọ̀ máa wo bí ó ṣe ń ṣe wá bẹ̀kọ́ torí ẹ̀ ni a fi ní hospital àtàwọn doctors láti lè máa ṣe check. bí àmì ti ń pa ni ò ní kí doctor mọ́ ṣàṣìṣe níjọ́ tí ó bá pa ọ́ so torí ìdílé yìí ká yẹra wa wò ọ̀tọ̀ àti rírú ẹ̀rí a ti ń play káàdì pẹ̀lú èèyàn rí tá à ń play wọ́ọ̀ tàbí ń ṣeré pa tẹ́nìkan dẹ̀ gbá kọ́ọ̀nù wa tó dẹ̀ kù kò dẹ̀ gbá kọ́ọ̀ tó jẹ́ shock tó máa fún ní shock ààrẹ ń tàjọ sùn tọ́lọ̀ ń pa náà so àmọ́ abẹ́lọ́ ni kọ́lọ̀ ń wọlé àyà níbi kó jẹ́ kí ọdún jìnnà síra wọn gbogbo ìgbà tí ó bá jẹ́ kí Ọlọ́run jẹ́ kó bọ́ sí rọrùn fún wa kọ́lọ̀ mọ́ pa wá nígbà tí ò yẹ wá ìgbà tí ó yẹ wá ni kọ́lọ̀ ń pa wá ìgbà tí ó yẹ wá ò ní ìgbà tí a kúkú rọrùn kò ń ṣe pé àmọ́ adó because Ọlọ́run ètò bá kángun sọ́dọ̀ ẹni àmọ́ kọ́lọ̀ mọ́ fi kú tó yà wọ́ pa wá Ọlọ́run bá wa ṣàlékún kẹ́ Sisi Quadri Ọlọ́run bá wa ṣàlékún gẹ̀ Ọlọ́run bá wa pa á pọ̀ mẹ́ni ire kẹ́ torí láyé ẹni ire ni kò ń ṣàsọdùn ẹni ire ni nígbà tó tún kùnà á tún gbúròó pé ẹni ire ni nígbà tí ó bá déwájú Ọlọ́run gbogbo àwa tó kùnà Ọlọ́run ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ la hawla wala quwwata illa billah Ọlọ́run má bà industry wa jẹ́. àwọn onífíìmù máa ń kú